Listen to your zodiac signs daily predictions for today, Saturday, March 8, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Saturday, March 8 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúrọ̀ àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Fẹ́yìn tẹ́ sì fẹ́ ṣe ìwádìí onírúurú, relationship compatibility ni, lórí ọ̀rọ̀ iṣẹ́ ni, ìràwọ̀ ni, àkọsẹ̀jáyé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Kí ẹ sì máa gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan ọyàn Aries, ẹ̀yin tá bí láàrin March 21 sí April 20, ó ṣeé ṣe kẹ́ ṣalábàápàdé ènìyàn kan lénìí tó máa ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè iṣẹ́ àti ìdàgbàsókè ara tiyín. Lénìí tẹ́ bá wá ṣalábàápàdé irú ènìyàn bẹ́ẹ̀, kí ẹ rí dájú pé ẹ wá bí ìbáṣepọ̀ yín ṣe tún fẹ́ dánmọ́rán dáadáa sí i. Ìyẹn máa jẹ́ kí ìdùnnú àti ayọ̀ tẹ́ máa rí látara wọn kó tún máa tẹ̀síwájú. Lénìí kẹ́ má ṣe gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo nǹkan kíkan tí wọ́n bá ń ṣe fún yín. Lọ́jọ́ tòní àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe ń sọ ọ̀rọ̀ sí, bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ pressurize ara yín púpọ̀ ní ààyè ilé yín pẹ̀lú olólùfẹ́ yín. Kẹ́ consider ọ̀rọ̀ tó olólùfẹ́ yín náà bá sọ lọ́jọ́ tòní kó má bàa bí issue. Lénìí kẹ́ wà active, kí ẹ múra dáadáa, kí ẹ dùn rí, ẹ má ṣe wá sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì rẹra yín lẹ̀. Lénìí aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá bí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní máa dára púpọ̀. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín sì máa dúró digbí. Gbogbo àwọn akitiyan tẹ́ ń ṣe àti títẹpá mọ́ṣẹ́ tẹ́ ń ṣe látijọ́ mẹ́ta, gbogbo ẹ̀ pátá làwọn èèyàn máa dámọ̀ lọ́jọ́ tòní, tẹ́ sì lè bí ire fún yín ní ààyè ibi iṣẹ́ yín. Lọ́jọ́ tòní kẹ́ gbìyànjú láti wo bí ẹ ṣe náwó sí, kẹ́ má nànú àpà, kẹ́ kọ́ bá ti ń fowó pamọ́. Ẹ má ṣe wá over stress ara yín púpọ̀ jù ní ààyè iṣẹ́. Kẹ́ rí dájú pé ẹ ń create time láti fi sinmi láti kó iṣẹ́, kí ẹ gbájúmọ́ṣẹ́ torí ó ṣeé ṣe kẹ́ ẹ róre gbámú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan tí ó bá jẹ́ tiyín pátápátá kó lè tètè já sọ́yọ̀ kó já síre. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ dark blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá bí láàrin May 21 sí June 21, lọ́jọ́ tòní ẹ máa ní mindset tó dá púpọ̀. Ọjọ́ tòní sì máa jọjọ́ tó dára. Bóyá ẹ ti hùwà kan tẹ́ sẹ́yìn tẹ́lẹ̀ tó yẹ pé ìwà tó dára púpọ̀ ni tẹ́ ti ṣe fún èèyàn, tàbí ẹ ti tẹpá mọ́ṣẹ́ dáadáa látẹ̀yìnwá, lọ́jọ́ tòní ẹ máa rí èrè rẹ̀ kó. Ó ṣeé ṣe kí àwọn èèyàn ti wòye sí pé lágbájá yìí ti ṣe nǹkan kan tó dùn wá nínú rí, ẹ jẹ́ káwa náà fi nǹkan kan compliment ẹ̀ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ fẹ́ wáyé. Lénìí kẹ́ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín, kí ìyẹn lè avoid gbogbo issue èyíkéyìí tó bá máa wáyé lọ́jọ́ tòní. Ẹ wá gbọ́dọ̀ náwó lórí àwọn nǹkan tí ò necessary. Kẹ́ rí dájú pé ẹ nànú àpá lénìí. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbí tí ó kàn yín lénìí. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì wá ìdùnnú fúnra yín ní gbogbo ọ̀nà lónìí. Aago 10 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá bí láàrin June 22 sí July 22, ara yín máa yá gágá, bẹ́ẹ̀ sì ni a máa ṣe yín bí ìgbà pé ẹ ń retí nǹkan ńlá. Lénìí kẹ́ bẹ̀rẹ̀ sí ní plan fún ọjọ́ iwájú, kẹ́ wá bọ́jọ́ iwájú yín ṣe fẹ́ dára. Ẹ máa rí pé tẹ́ bá bẹ̀rẹ̀ sí plan àwọn nǹkan tẹ́ ń plan lé lórí yẹn, á bẹ̀rẹ̀ sí ní máa wá sí ìmúṣẹ láìpẹ́ ọjọ́. Bẹ́ẹ̀ sì ni ní ọjọ́ tòní ẹ lè plan nǹkan tẹ́ bá fẹ́ plan yẹn pẹ̀lú olólùfẹ́ yín, kí ẹ sì rí dájú pé ẹ create àkókò díẹ̀ fún olólùfẹ́ yín náà lọ́jọ́ tòní, kéyìí lè bí ìdùnnú àtayọ̀ tó pọ̀ láàrin yín. Kẹ́ wá kíyèsára, èèyàn kan lè fẹ́ máa mú yín ṣeré lọ́jọ́ tòní, tàbí kó fẹ́ máa parọ́ fún yín, tàbí kó fẹ́ máa flirt pẹ̀lú yín lénìí.
tí irú nǹkan báyìí bá wáyé lọ́jọ́ tòní, ẹ lè tọ̀ onímọ̀ lọ, ẹ lè tọ̀ spiritual person lọ láti bá yín béèrè sí pé ṣé nǹkan tí lágbájá ń sọ ṣé òtítọ́ ni, ṣé lágbájá ṣé kò mí ṣe báyìí ni. Ẹ láǹfààní láti ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ wá ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, kẹ́ wà smart, kí ẹ focus lórí ohun tí ẹ bá fẹ́ ṣe, kẹ́ mú sùúrù lò, kí ẹ sì má ṣe fi gbogbo ọkàn yín sí gbogbo nǹkan tí ẹ bá ń retí pátá kí ó lè tètè wọlé fún yín. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22, lénìí ara yín máa yá gágá, ẹ máa ní ìgboyà tó pọ̀. Lénìí àwọn tó ń wá iṣẹ́ nínú yín ó ṣeéṣe kí wọ́n rí ìdùnnú lórí èsì tí wọ́n bá gbọ́. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ iṣẹ́ àti fámìlì yín ẹ máa rí ìdùnnú púpọ̀ lórí rẹ̀. Kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ kíyèsára pẹ̀lú ìbínú àbíjú lọ́jọ́ tòní torí ó ṣeéṣe kí aáwọ̀ fẹ́ wáyé láàrin ẹ̀yin àti èèyàn kan tó jù yín lọ bí àgbàlagbà. Kẹ́ mọ́kàn balẹ̀, kí ẹ gbàlàáfíà láàyè, kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí. Aago 9 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní ọjọ́ tẹ́ fi ṣàwárí ara yín ni o. Kẹ́ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan láti fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín, láti wo personality yín, láti wo gbogbo ìgbésí ayé yín pátápátá. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní tẹ́ bá ṣe èyí ó ṣeéṣe kí ó bí ìyípadà dáadáa fún yín. Àwọn misunderstanding tẹ́ ti ní láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín gbogbo ẹ̀ pátá ló máa yanjú lọ́jọ́ tòní. Ẹ wá kíyèsára, ẹ gbọ́dọ̀ jẹun àjẹjù torí ìlera ara yín. Bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ ní ẹ fẹ́ gbégbèsè kan ní kánjúkánjú láláì jẹ́ pé ẹ ṣèwádìí tàbí ẹ ronú jinlẹ̀ lé lórí, pàápàá tó bá jọmọ́ ìgbésẹ̀ pé a fẹ́ invest. Lẹ́ni kẹrẹ ra yín lẹ́kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì rí dájú pé ẹ ṣe gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, àkókò tó wà yìí láti báwọn èèyàn ṣe, láti jáde, láti bọ́rẹ̀ bẹ́bí bára ṣe. Lẹ́ni ó dára kí ẹ enjoy ara yín dáadáa, kí ẹ múra dáadáa, kí ẹ dùn rí. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe pátápátá ló máa lọ bó ṣe yẹ kó lọ. Bẹ́ẹ̀ sì ni ó dára púpọ̀ tí ẹ bá tiẹ̀ ṣe ròyìnròyìn nípa nǹkan kan rárá. Kí ẹ enjoy ara yín lẹ́ni ló dára. Ọjọ́ tòní jọ́jọ́ tó dára fún yín, ṣùgbọ́n kí ẹ ṣọ́ra, kí ẹ ṣọ́wó ná, kí ẹ má ṣe nànà àpà. Ṣùgbọ́n àwọn míì nínú yín ó ṣeéṣe kí wọ́n gbọ́ ròyìn kan tí ò fi bẹ́ẹ̀ tẹ́ wọn lọ́rùn látọ̀dọ̀ àwọn tó jẹ́ bí in-law wọn, tó jẹ́ bí àna, tí èyí sì lè fẹ́ jẹ́ kẹ́ fi somehow low kára yín má fi bẹ́ẹ̀ yà gágá mọ́. Lénìí kẹ́ wá kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín o, torí tẹ́ bá wà ash pẹ̀lú àwọn ènìyàn lọ́jọ́ tòní ó ṣeéṣe kó fẹ́ affect reputation yín. Ẹ free mind yín, kẹ́ jẹ́ kára yín yá gágá, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Tí èèyàn bá sì ṣẹ̀yẹn má jẹ́ kó pẹ́ lórí ìkúnlẹ̀ kẹ́ tó foríjì. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ó ṣeéṣe kára dédé máa kan yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kó dàbí ìgbà pé àwọn àtúnṣe tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta bí ìgbà pé kò wá padà wúlò gan mọ́. Lẹ́ni kí ẹ rí dájú pé ẹ pàníkì rárá, kí ẹ rí dájú pé ẹ fàyè gbà kí nǹkan kan distract yín láti tẹpá mọ́ ohun tí ẹ kẹ́ tẹpá mọ́ láti rí nǹkan tẹ́ ẹ ń fẹ́. Lẹ́ni kí ẹ má ṣe ní ẹ fẹ́ gbégbèsè kan lórí pé ẹ fẹ́ invest, kò dára. Lẹ́ni kẹ́ kíyèsára, ó ṣeéṣe kí èèyàn kan sì fẹ́ wà ní kọ̀rọ̀ kan tó máa fẹ́ harm reputation yín, tá fẹ́ ṣàkóbá fún ìrínisí yín àti irú ìjẹ́mọ ènìyàn tí ẹ jẹ́. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ó ṣeéṣe tí ẹ bá ní doubtful mindset, ó ṣeéṣe kó fẹ́ fa ìfàsẹ́yìn fún yín lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ fi ìgboyà ṣe ohunkóhun. Lẹ́ni kẹ́ jẹ́ kára yín yá gágá, kí ẹ sì ní ìrètí. Lẹ́ni kẹ́ control feelings yín kí ẹ tó gbégbèsè kan nínú ìgbésí ayé yín. Nígbésí ayé tẹ́ wá, ó ṣeéṣe kí ẹ face challenges, kí ẹ ní àwọn ẹ̀kọ́ kan tí ẹ máa kọ́, ṣùgbọ́n ẹ mọ́kàn balẹ̀, kẹ́ fi ìgboyà ṣe láti borí rẹ̀.
lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ take bold step kẹ́ fi ìgboyà gbé ìgbésẹ̀ èyí tí ó lè jẹ́ èyí tó máa dára fún yín àti fún mọ̀lẹ́bí yín. Ìgbà míì èèyàn lè take risk, ṣùgbọ́n risk téèyàn bá take tó bá jẹ́ risk tó dára tẹ́ mọ̀ pé ó máa padà bí nǹkan tó dáa, ẹ lè take ẹ̀, kò sí wàhálà. Ẹ má bẹ̀rù, ẹ má ṣojo, ẹ má jẹ́ kí nǹkan kan fà yín sẹ́yìn. Àwọn opportunity tẹ́ ń wò yìí ó jẹ́ nǹkan tó ṣe pé kì í ṣe pé gbogbo ìgbà ló máa ń yọjú. Àsìkò tó bá yọjú kéèyàn tètè ya grab ẹni torí ó ṣeéṣe kó má wáyé mọ́. Lénìí kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kẹ́ wà determine, ẹ lómìnira àtàǹfààní láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore, kò sí problem. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, lénìí kẹ́ kíyèsára, ẹ jìnnà sí àwọn èèyàn tí èròǹgbà wọn ò dára, tí wọn ò tọ́, kó má wulẹ̀ ṣàkóbá fún yín lénìí. Àwọn ènìyàn yìí lè jẹ́ ọ̀rẹ́, wọn lè jẹ́ àwọn tẹ́ẹ̀dìjọ́ ń ṣe, tàbí kó jẹ́ ènìyàn kéèyàn tí ẹ mọ̀ dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kẹ́ sì má gbàgbọ́ nínú ẹnikẹ́ni lọ́jọ́ tòní kó má bàa fa àkóbá, kó má bàa fa wàhálà fún yín. Lénìí kí ẹ cooperate pẹ̀lú mọ̀lẹ́bí, kí ẹ fi wá solution sí àwọn issue tẹ́ bá ti nínú mọ̀lẹ́bí tẹ́lẹ̀. Kẹ́ jẹ́ kí gbogbo nǹkan tó dàbí negative feeling, èròǹgbà tí ó tọ́ sí ọmọlàkejì, kẹ́ jẹ́ kó kúrò lọ́kàn yín pátápátá, kó má bàa ṣàkóbá fún yín. Ẹ má finú tọ́yàn rárá, kẹ́ má gbára léèyàn rárá. Lénìí kẹ́ tẹpá mọ́ṣẹ́, lénìí kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì ṣe ìwúre kọ́ lọ́ gbé yín borí ọ̀tá. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kó dàbí ìgbà pé nǹkan pọ̀ lọ́rùn yín tí ẹ fẹ́ ṣe lọ́jọ́ tòní, kó ṣe pé ẹ̀ ní fi bẹ́ẹ̀ ní àkókò rẹpẹtẹ tí èyí sì lè fẹ́ fa tension fún yín, pàápàá ní àyè iṣẹ́ àti ní àyè ilé. Kó dàbí ìgbà pé èmi mo fẹ́ ṣe eléyìí, mo fẹ́ ṣe tọ̀hún, lóríṣiríṣi bẹ́ẹ̀. Ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ mú àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe yìí, kẹ́ mú lọ́kùnkúndùn dáadáa, kí ẹ gbájúmọ́ iṣẹ́, kí ẹ gbájúmọ́ gbogbo nǹkan tí ó yẹ kí ẹ gbájúmọ́ lásìkò tó tó àtàsìkò tó yẹ. Ọjọ́ tòní lè jẹ́ ọjọ́ tó máa dára púpọ̀ fún yín, kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín, kẹ́ jẹ́ kára yín yá gágá. Ṣùgbọ́n má ṣe ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:15 ní àṣálẹ́ sí aago 8:15 láṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, ó dára púpọ̀ tí ẹ bá lè mú sùúrù lò lórí ohunkóhun lọ́jọ́ tòní, látàrí pé ó ṣeéṣe kẹ́ tètè máa ní mood swing púpọ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n àsìkò tẹ́ bá ní mood swing yẹn kò dára kí ẹ fi gbégbèsè àbí pinnu lórí ohunkóhun, torí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ó ṣeéṣe kẹ́ padà regret. Kẹ́ kíyèsára, kẹ́ mọ̀ dájú pé ìgbésẹ̀ tẹ́ bá gbé pẹ̀lú ìdùnnú àtayọ̀ ó máa padà bí dáadáa, á sì bí kẹ́ wà satisfy ní ìgbẹ̀yìn. Lénìí kẹ́ wá kíyèsára, ó ṣeéṣe kí ẹ ní yàrá gbígbẹ́ tàbí kí stress kan kó fẹ́ wáyé lọ́jọ́ tòní kó má fi bẹ́ẹ̀ fi yín lára balẹ̀. Bóyá ara yíyún ni àbára gbígbé, gbogbo nǹkan bẹ́ẹ̀ lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, kẹ́ tọ́jú ìlera ara yín dáadáa, kẹ́ dẹ̀ kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń náwó sí, torí tẹ́ bá kàn sí èèyàn kan tó já lásùnmọ́ yín lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ó fẹ́ fa kí ẹ ná owó. Bẹ́ẹ̀ sì ni ó dára kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọmọdé, á bí ìdùnnú àtayọ̀ fún yín. Ẹ má wá ṣàṣejù lórí ohunkóhun, ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì jẹ́ kára yín yá gágá. Aago 12:30 lọ́sàn-án sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.